ẹ̀yin èèyàn mi ẹ bá mi ká lọ. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ìwúlò ìgbẹ́ ewúrẹ́. Ìgbẹ́ ewúrẹ́ mo ti sọ nípa rẹ̀ bá ti lò fún say no to surgery. Má fẹ́ sọ ìwúlò ewúrẹ́ bí oríṣi méjì náà ní òní. Kí ni tí à ń lo ìgbẹ́ ewúrẹ́ fún? Kí ni tó wúlò fún nínú ìwòsàn ara? Dákun bá mi ká lọ, bá mi share rẹ̀ sí èèyàn 20. Ìgbẹ́ ewúrẹ́ kí ni tó wúlò fún ìwòsàn ara? Bá mi share rẹ̀ sí èèyàn 20. Adam fún the more you share the more you gain. Àṣírí ọjọ́ ìbí Solution TV náà ló ń sọ̀rọ̀. Àní ò sí tí ò lóògùn, kò sí tí ò ní ìwòsàn àfi ikú nìkan. Ẹni tó bá ní egbò àdá àjínà lẹ́sẹ̀ àbí lára, àbí wọ́n bá ní òǹtọ̀ ń tẹ ògùn mọ́lẹ̀, tàbí wọ́n bá ní egbò àdá àjínà lára, ẹ lọ bá mi wá ìgbẹ́ ewúrẹ́ bẹ́ẹ̀ sí rí yìí. Ó ní nílẹ̀ bí mo ṣe rí náà ni mo ní kí n sáré fi ṣàǹfààní fúnra yìí. Ẹ bá mi wá ìgbẹ́ ewúrẹ́ tó jẹ́ abo ewúrẹ́ ni wọ́n ń pè ní ewúrẹ́ o. Wọ́n kàn lọ mú ìgbẹ́ tó bá ti rí lójú ọ̀nà, ìgbẹ́ abo ewúrẹ́ tó bá ti rí. Ẹ bá mi mú ìgbẹ́ ewúrẹ́ ní kó pọ̀ díẹ̀. Ẹ wá gún kúnkún náà, ẹ pò mọ́ òrì. Ẹ fi yún sẹ́gbẹ̀ kan. Ẹ wá tún lọ sá ìgbẹ́ ewúrẹ́ ní ẹ lè sá sínú oòrùn tó bá wù yín, ẹ lè sá anywhere. Ẹ sá make sure pó gbẹ. Tó bá ti gbẹ dáadáa, ẹ bá mi sọ di powder. Ó di mélòó? Ó di 2. Bá mi share the more you share the more you gain. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Ìwúlò ìgbẹ́ ewúrẹ́ là ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́. Bá mi share the more you share the more you gain. Ẹni tí kinní wà lára rẹ̀, èyí tẹ́ pò mọ́ òrì ní ẹ máa fi rá. Tí nǹkan ni bá wá lójú, tó bá ní ojú, ẹ máa kan sí. Ẹ máa kú powder yìí sí ojú rẹ̀. Èyí tẹ́ sọ tó di powder, ẹ máa kan sí ojú rẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run inshallah biqudratillaahi ta'ala. Tó bá gbogbo tó wà ńbẹ̀ tó jẹ́ egbò àdá àjínà yóò jìnnà wá ni. Yóò jìnnà wá ni, yóò jìnnà wá ni, yóò jìnnà wá ni. Ẹlẹ́ẹ̀kejì tá a tún lo ìgbẹ́ ewúrẹ́ fún. Ẹ bá mi sá ìgbẹ́ ewúrẹ́ yìí kó gbẹ dáadáa. Ẹ sá ìgbẹ́ ewúrẹ́ yìí kó gbẹ dáadáa. Ẹni tó máa sọ pé ó ní àìsàn inú tí ó mọ tí ń dà láàmú nínú, ẹ sọ di powder. Ẹ bá mi lo atare mọ́ alligator pepper tó mọ claim inú rùn òun, inú ń dà láàmú, kíní kan ń dà láàmú nínú, òun ò gbádùn náà. Ẹ bá mi lo ìgbẹ́ ewúrẹ́ yìí, ẹ sọ di powder. Ẹ lọ máa tó dídí atare kẹjọ atare, ẹ lọ ẹgbẹ́ èpo rẹ̀ yọ white inú ẹ̀pọ̀ bẹ́ẹ̀, ẹ lọ mọ́ dáadáa kó di powder. Ẹnikẹ́ni náà máa mu síbí kan fún ẹ̀kọ́ gbóná kó máa fi mú. Tó bá jẹ́ pé kò lè mú bá ẹni kó da síbí kan sínú àdí. Àdí bíi dédé kó ike kó kíkan ti tó, kó a da síbí kan nù rẹ̀ kó máa mú. Pẹ̀lú ògo Ọlọ́run inshallah. Kò ní nígbà tó bí mu síbí kan ní ọmọ àwọn nígbà tó bí mu láàrin 3-4 days á gbàgbé ẹ̀. The more you share the more you gain. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀.